ọpẹ́ ní pẹ́ni sáyé ìyìn ní fúnni níyìn bọ́dún bá pé bọ́jọ́ bá kò tọ́jọ́ bí bá bá ní láyé ọpẹ́ là á dá. láti ra kọ̀rọ̀ títí dánmọ́ ìrìnsẹ̀ ó ṣọ́ mi o títí mo fi wá dàgbà lágbà o ìgbà tí mo rán iṣẹ́ ìyanu rẹ̀ láyé mi mo wá rí pé ó bá òkú pọ̀ ìgbà tí mo rán iṣẹ́ ìyanu rẹ̀ láyé mi orí kọ́ ọ̀gá bàbá ìgbà tí mo rán iṣẹ́ ìyanu rẹ̀ láyé mi orí kọ́ ọ̀gá ọdọọdún làárí lá ọdọọdún nìrò kó so lọ́gbọ̀lọ́gbọ̀ ọdọọdún lè wí abíyáyá sùn àádọ́ta Eunice ọmọ Afọlámi ọmọ bàbá George aya Tèmítọ́pẹ́ Akínbámidó àyájọ́ ọjọ́ bíi ti 2021 tó bá ẹ láyé torí 2nd of September ọjọ́ bíi rẹ ni aya Akínbámidó mama Victor mama Michael mama Olúwa pẹ̀lú mi mama ìní Olúwa ìjúnilé bàbá tó bí ọlọ́mọ lákùrẹ́ olóyè mẹ́kùn àkúrẹ́ oyè mẹ́kùn ọmọ oníṣù àrògúnrò jẹ àkúrẹ́ lónìí Déjì wọ́n pe Déjì láàlà òsìlò lẹ fi pẹkùn àgàdà lẹ fi pẹrin nílé bàbá tó bí yín lọ́mọ ọmọ akitì ò gbọdọ̀ sọ́jọ́ ọmọ amúnà méjì sójú sẹ̀yẹ ọmọ abojú ọ̀nà yẹ́yẹ́yẹ́ òdìdí fìró ọmọ ẹ̀rọ tí ń sowó ọmọ ẹlẹ́yìn kùlé àdéhùre ọmọ olókè méjì takọtabo lójú àgọ̀ ọmọ gbéhùn níta olúgbè ọmọ òpẹkùn òsèmí ẹni mi ó mi forí ara ẹ̀ ní àkúrẹ́ oyè mẹ́kùn ọmọ onípẹ́lẹ́ ojú àwò mẹ́nu òyò fún gbàgbálẹ́rù ọmọ alálẹ̀ àtẹ̀ gẹ́gẹ́ àjòjì àtẹ̀ kirikiri òsọkọ dúdú òsọkọ pupa tútù ayò òsọkọ èyíra gbọdọ̀ tí ń tasọ lọ́jà bàbá tó bí yín lọ́mọ àkúrẹ́ olóyè mẹ́kùn ọmọ amúdàsílẹ̀ fẹ́gẹ́dẹ́ ló pani ọmọ wa ọmọ ẹkùn ọmọ ọ̀nà tóbìnrin ń gbà lọ́wọ́ ọ̀tún nílé yín bí mo bá dà fún ọba ọ̀nà wà fọ́bìnrin ọ̀nà tó wà fọ́kùnrin ọmọ ọlọ́jà kan ọjà kan tí wọ́n ná lóòjọ́ bí wọ́n bá nórí tagún lówùúrọ̀ wà tó ná mẹ̀sì ànáyèdòrú birikiti nílé bàbá tó bí yín lọ́mọ òsì kì í tàkúrẹ́ kó má lásù àrà funfun Eunice ọmọ Afọlámi ọmọ bàbá George aya Tèmítọ́pẹ́ Akínbámidó aya wọn ní dẹ̀rẹ̀mọ̀jú ọ̀bà ìdẹ̀rẹ̀ ọmọ olókè mẹ́rìndínlógún mẹ́rin àdúró bọ mẹ́rin àkólẹ̀ bọ mẹ́rin àbẹ̀rẹ̀ bọ mẹ́rin tó kù ọlọ́ntàn fi ṣe nílé àwọn ọkọ rẹ̀ ìdẹ̀rẹ̀ ìlú tókè yíká ìlú tó fòkè bóra bí aṣọ mama Victor mama Michael mama Olúwa pẹ̀lú mi mama ìní Olúwa bó tí wọ́n ń ṣayẹyẹ ọjọ́ bíi ti 2021 yìí ikú ò ní dọ́mọ sọnù lẹ́yìn rẹ̀ àìsàn káìsàn kò ní gbọ́kọ sọnù lọ́wọ́ rẹ̀ Èdùmàrè kò ní fi gbà kán dànù iwájú lọ̀pẹ́ ẹ̀bì tí ń rẹ́ sí iwájú lò ó máa lọ ẹni tí wàá bá dòwò pọ̀ tí wàá kábàámọ̀ ẹlẹ́dàá rẹ̀ ò ní jẹ́ kó o bá wọn dòwò pọ̀ Eunice aya Tèmítọ́pẹ́ Akínbámidó your husband says may every day bring something new and exciting for you may your birthday turn out to be as nice as you are happy birthday. Congratulations, happy birthday to you. Congratulations, happy birthday to you.